fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáyé mo fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀ láti tì mí lẹ́yìn láti sin mọ́mì mi torí láti ìgbà tán ti kú yẹn ó wà nínú mọ́ṣúárì so mo fẹ́ bò wọ́n mọ́lẹ̀ ní February 22, 23, 2024 ọdún tá a wà yìí. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin mọ̀mọ́ mi, mo kí ẹ̀yin brọ́dà mi káàkiri, ẹ̀yin sísítà mi, ẹ̀yin tó jábúrò èmi náà sáà máa lẹ́nu tó jẹ́ pé mo jùlọ àtẹ̀ntẹ̀ jábúrò mi. A kú ọdún, ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ẹ̀mí wa tó sọdún eléyìí á tó ṣe mí nínú àlàáfíà, nínú ọlá, nínú fọkànbalẹ̀. Mo kí yín o, mo wá ń fi àsìkò yìí mo fi opportunity láti bá ẹ̀yin tẹ́ jẹ́ bí mọ̀mọ́ mi, bàbá mi, ẹ̀yin brọ́dà mi, àǹtí mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá. Mo fẹ́ kí gbogbo Yorùbá ó ṣeéṣe kí ti sẹ́lòmíì lọ́nà kan tàbí di kan lórí ọ̀rọ̀ struggle Yorùbá nation yìí ó ṣeéṣe o mo fẹ́ kẹ́ ẹ foríjì mí ṣe mọ̀ pé ọmọdé ò ní mo rí jẹ kọ́mọ́ra lọ́wọ́ ẹ foríjì mí ó ṣeéṣe kí ti sẹ́yìn bàbá wa ẹ̀yin ọba wa ẹ ṣàforíjì fún mi ẹ̀yin kò lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so mo fẹ́ kẹ́ ẹ ṣàforíjì fún mi then mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gọ́fúnà ilẹ̀ Yorùbá mo fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá pẹ̀lú nísìn opportunity ló jẹ́ fún wa pé ẹni tó ń ṣe president wa ń sìn ọmọ Yorùbá ni wọ́n mo fẹ́ kí ẹ̀yin bàbá náà sọ pé tọmọdé bá ṣubú á wo wájú tágbàlagbà bá ṣubú á wo ẹ̀yìn wò mo fẹ́ kẹ́ wo ẹ̀yìn wò kẹ́ wo ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn so mo fẹ́ kẹ́ wo ẹ̀yìn wò kẹ́ wo ọjọ́ ọ̀la àwọn ọmọdé wa tí ń bọ̀ lẹ́yìn kí Fúlàní mọ́ gba gbogbo ilẹ̀ àwọn bàbá wa lọ́wọ́ wa kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọ̀ lágbára láti lọ sílẹ̀ Fúlàní ká mọ lọ bá wọn jà ká mọ jí wọn gbé ká mọ pa wọn ká mọ lé wọn kó lórí property wọn à lè ṣe bẹ́ẹ̀ o àwọn Fúlàní yìí ní àyà wọ́n ń wá sórí ilẹ̀ wa wọ́n ń pa wá wọ́n ń jí àwọn bàbá wa gbé jà wọn àti wa gbé wọ́n ń gbowó yebìrìbì lọ́wọ́ wọn wọ́n ń ba dúkìá wa jẹ́ ẹjọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi mo bẹ̀ yín ni o kì í sọ̀rọ̀ jà kì í sọ̀rọ̀ kí mo fẹ́ kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ so gbogbo nǹkan tó ń bàjẹ́ nípa tèmi gbogbo dúkìá tó ń ṣe bí wọ́n ṣe lé mi kó ń lù kò bà mí nínú jẹ́ tí báyìí pé ti àwọn tó kú brọ́dà mi bùrábàtà ọ̀rẹ́ mi àdògán àti ti mọ́mì mi tó kú tí mi sí mẹ́ngbà tó kú ìyẹn ló jẹ́ nǹkan tó dùn mí nínú ọkàn mi gbogbo property tó bàjẹ́ yẹn mi ò mú wá sílé ayé so mi dẹ̀ ní mo lọ tí n bá kú torí àti gbogbo bàbá olówó kẹ́ kú ìgbà tó kú ó wá mú gbogbo property rẹ̀ lọ kò possible so mo kàn rọ̀ wá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká mọ̀ jẹ́ kí Fúlàní ó gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa o ó ṣe pàtàkì gidigidi gan ó ṣe kí n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ bí gómìnà wa nílẹ̀ Yorùbá ní ìdí kan tàbí méjì mo bẹ̀ yín ẹ foríjì mi bí mo ṣe mọ̀ ṣe ọ̀nà tí mo gbé gbà tèmi mọ̀ tí mo rò pé mo lè gbé gbà ni mo gbé gbà yẹn bọ̀ gbogbo ọ̀nà yóò tẹ́yìn náà bá mọ̀ pé lè fi gbé gbà láti fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ká lè gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn Fúlàní ó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ dáríjì mi tí bá ṣe. mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáyé mo fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀ láti tì mí lẹ́yìn láti sin mọ́mì mi torí láti ìgbà tán ti kú yẹn ó wà nínú mọ́ṣúárì so mo fẹ́ bò wọ́n mọ́lẹ̀ ní February 22, 23, 2024 ọdún tá a wà yìí mo fẹ́ kẹ́ fọwọ́ tì mí lẹ́yìn gbogbo ẹ̀yàn bá wa káàkiri ilẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kẹ́ ṣàdúró tì fún mi ọmọ rere ọgbẹ̀yìn yìí náà so kò sí bá a ṣe lè ṣètò náà at least àsìkò Ọlọ́run ká tún dára pé mi ní sí mẹ́ngbà tí mo mèmí kú ni so bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn mo bẹ̀ yín mo rọ̀ yín so ẹ dákun kí mo tún fẹ́ fi kíní kan kún fún yín ọmọ mi kan bẹ tó ní website kan tó ṣí tí ó ṣí lórí orúkọ mi so mo wá fẹ́ kó jẹ́ pé mo ti wọ́n ọ̀nà ẹ̀ pé kò gbọ́dọ̀ post nǹkan tí ó bá ti jẹ́ mọ́ Yorùbá kò dẹ̀ gbọ́dọ̀ gbérọ́ síbẹ̀ nǹkan tí ó bá dẹ̀ jáde lẹ́nu mi kó má gbé síbẹ̀ nǹkan tí ó bá ti jẹ́ mọ́ pé nǹkan tó lè gbé Yorùbá lárugẹ kó má gbé síbẹ̀ so ó wá open website yẹn lórí orúkọ mi ó sì ní www.sundaygbohosa.com ẹ lọ síbẹ̀ kẹ́ mọ́ lọ wò ó so ẹ rí lórí YouTube ó ṣe YouTube síbẹ̀ ó ṣe Facebook síbẹ̀ so gbogbo nǹkan tó jẹ́ mọ́ mi tó jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ tó jáde látẹnu mi confirm òun lè máa rí lọ́dọ̀ ọmọ yìí so mo fẹ́ kẹ́ mọ́ bá mi follow ẹ̀ tẹ́ bá fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ tó jẹ́ mọ́rọ̀ tèmi láti ẹnu mi ẹ lọ sórí www.sundaygbohosa.com so ọmọ yẹn ọmọ dáadáa ni kì í dẹ̀ sọ ọmọ pọ̀rọ̀ original ọmọ Yorùbá ni mi ò dẹ̀ mọ̀ rí ṣùgbọ́n mo rí pé ọmọ tí ó wà nílùú yìí tó dẹ̀ nífẹ̀ẹ́ Yorùbá tó dẹ̀ follow so bó ṣe wá mi wá tó wá kí mi gan ó jẹ́ nǹkan tó jọ mí lójú mo dẹ̀ sọ fún pé nǹkan tó bá ti fẹ́ rí mi ó mọ lé mi ní Germany bí tí n bá dẹ̀ wà Nàìjíríà náà tó bá tẹ̀lé tó náà bọ̀ mi òkú mọ́ mi ni gbogbo nǹkan tó bá jẹ mọ́ mi kẹ́tẹ́ bá ti gbọ́ láti orí program ẹ̀ mọ̀ pé confam èmi ni mo sọ kò lábà wọn kankan ohun tó jẹ mọ́ mi ní ògbè ẹ ṣé mo dúpẹ́ o ọmọ rere ọgbẹ́ yín o so gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹja fọwọ́sowọ́pọ̀ kájọ gbé Yorùbá gòkè àgbà ó ṣe pàtàkì torí pé kò ní da káwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn ọmọ wa kọ́mọ fi ìpínlẹ̀ ń sọ́tà nígbà tá a bá kú Yorùbá kò yẹ kí Yorùbá wà nípò ipò wájú ní Yorùbá wà ẹ wo ipò tí Yorùbá wà lẹ́nìí ẹran wà papọ̀ so ẹ jẹ́ kí
òǹkàlùkù kó jábélé ẹ jẹ́ kálukú ṣe tiẹ̀ kì í ṣe dandan ní ta bá ṣèyàwó tí ò bá jọra wọn ẹ jọ mo fọlọ́ǹbẹ ẹ ṣé mo dúpẹ́ thank you. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.